بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أقبل فون ولون وينفون عليكم يكيات يولون فون جسن لا نبي ومحمد صلى الله عليه وسلم. بوكي بوبو àwa mùsùlùmí òdodo àlàáfíà Ọlọ́run ìkẹ́ Ọlọ́run orí ajẹ́njẹ́ tán Ọlọ́run tí wọ́n pè ní àlùbáríkà kó máa jẹ́ tèmi àtẹ̀yin láti wákàtí ọ̀wọ̀ yìí lọ títí lọ láíláí. Ó tó kí a kú àbálọ àwẹ̀ Ramadan tí ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí àti oríṣiríṣi àwọn ẹ̀kọ́ tí à ń gbé bẹ̀ ẹ̀kọ́. Inú mi dùn pé ẹ̀kọ́ pọ̀ nínú oṣù àlùbáríkà tí a wà yìí tó yẹ kí a tún gbé bẹ̀ kọ́ sí Ọlọ́run jẹ́ ń jàǹfààní tó pọ̀ ń bẹ. Ṣùgbọ́n wọ́n sẹ́ǹdì ọ̀rọ̀ kan sí mi nínú tí a pè ní tafsiru àwẹ̀ Ramadan tó yẹ ká máa gbẹ́kọ̀ tó wúlò ń bẹ. Ẹgbẹ́ tá a wá ń gbọ́ ń bẹ ìdàkejì nǹkan yìí ni ọ̀rọ̀ tí ò wúlò, ọ̀rọ̀ jagajaga, ọ̀rọ̀ tí ò nítumọ̀, tí mo wò pé kí láǹfààní tí ẹ fẹ́ ká jẹ́ ń bi irú ọ̀rọ̀ báwọn, èrè èwo lẹ fẹ́ ká jẹ́ ń bẹ. Nígbà téèyàn bá ń béèrè pé àáfàá wo gan ni ń bẹ níwò tó tún máa mọ̀ bí rẹ̀ léèrè pé àáfàá yín Mùhálí ilé amí gan irú èèyàn àwo ni kí ló jẹ́ gan tí àwo ló ṣe kí ni lápá rẹ̀. Ó tún mọ́ máa kéwu wọn náà, ó tún ní olùkọ́ àgbà gan kí ni ń jẹ́ mùdírù tó ẹ sọ yìí ọ jẹnu yín lọ, yóò jẹnu yín lọ. Kódà ẹnu bàbá wa Sheikh Adam Ọ̀gbá tí wọ́n sọ orú ọ̀rọ̀ tẹ́ sùn. Ó yẹ ká ẹ béèrè ìtàn wo ẹ̀yin fẹ́ darí yín sí ọ̀nà ẹ̀yìn ni. Ẹnu bàbá gan Ọ̀gbá kí wọ́n sọ bẹ́ẹ̀, ẹnu bàbá Ọ̀gbá wọ́n wà níwájú Ọlọ́run báyìí wallahi ẹnu wọn Ọ̀gbá ní gbogbo ọ̀nà mo ewì bẹ́ẹ̀ ẹnu wọn agámà fẹ́nu àwọn Ọ̀gbá nítẹnu wọn Ọ̀gbá lẹ́yìn fẹ́ máa fi yé ẹ fẹ́ proof pẹ́nu yín gbà ọ̀rọ̀ ń jẹnu yín lọ pọ̀ ọ jẹnu yín lọ kẹ́ máa sọ̀rọ̀ àbùkù sórí àwọn bàbá àlùbáríkà tí wọ́n ti lọ. ìtọ́kàdùn mi ni pé tí mo sì tún gbé béèrè pé gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n gbogbo ẹ̀yin èèyàn dáadáa tá a mọ̀ ní Markaz ẹ má wo mùdírù ìníran awalaysa minkum rajulun rashid. Ẹ má jẹ́ ń túmọ̀ ọ̀rọ̀ nítorí obi ti ń ká mi láàtó ni o. Àwọn tá à ń fi ọ̀wọ̀ fún tá a mọ̀ léèyàn dáadáa wọ́n pọ̀ láàyè yẹn tẹ́gbẹ́ tá a bá ní abẹ́gi abẹ́ èèyàn mọ́ ọ̀rọ̀ tẹ́ sọ yóò tóbi pọ̀ ọ jẹnu yín lọ gbogbo ọ̀nà ọ̀rọ̀ yẹn jẹnu yín lọ. Kódà ẹ lè sọ̀rọ̀ ẹ̀ sáwà gan ká tó wá pọn bàbá wa tí wọ́n ti lọ. Gátírásà kí ló gùn ìdíbi èèyàn ìgbéraga àwọn ẹlọ́ dẹ́ku. Bàbá gan mọ bí wọ́n ti jọ bára wọn gbé ó yé wọn àárín ara wọn yé wọn. Ìtàn tẹ́ fẹ́ kọwọ́ bọ̀ láàrin bàbá wa Ilé Amí àti bàbá wa Sheikh Adam ìtàn ńlá ni igbó ńlá lẹ́ sọ̀kù sí wọn. Tá a bá mọ láàrin olùkọ́ àgbà tẹ́ ń sọ ìgan sí bàbá wa Sheikh Adam gan ẹ mẹ́jẹ̀ ká tú tẹ́yà bá pa ìtàn tó ga ju nǹkan ó bàjẹ́ o ẹ̀yin ńlá àkàrí lèmi ọ̀rọ̀ ẹ tètè bá àfa sọ̀rọ̀ wọ́n mọ̀rún tí wọ́n máa sọ wọ́n sì ṣàtúnṣe lórí tí wọ́n sọ kíákíá. Ibi tá ẹ wà nǹkan ṣe àríṣù ti yín o wọ́n yẹ kẹ́ ẹ kọ́ mà bẹ́ẹ̀ tí ẹ bá fi yàn sí àlééfà bàbá ẹlòmíì ó débẹ̀ lọ́la o ẹ máa bàjẹ́ fẹ́ tí ń bọ̀ lọ́la kọ́ mọ̀ yẹ pé nígbà ẹ bá fa owó rẹ̀ kà pátápátá ó lè má ṣe é ṣàjọ fún un mọ́. Bàbá ṣe dáadáa tó pọ̀ tá a sì mọ́ o gbogbo tá à ń sọ yìí tí ó kọ́ bọ̀ yọ lágbára pọ̀ o èyí tí ì sọ̀rọ̀ pàápàá ẹgbẹ́ nítorí mo ká sọ̀rọ̀ ń tọ́jẹ́ mọ́ rọ́bìtọ̀ gan láti wọ́n tó fẹ́ dàrú mọ́ lójú pé níbo ni rọ́bìtọ̀ ti ń bọ̀ sétí wò náà ni bàbá wa Sheikh Adam ní aṣọ di tiẹ̀ rárá kò papọ̀ mọ́ra wọn ló jẹ́ kí n gbé tàn rọ́bìtọ̀ wá àti tàtàn bàbá tiẹ̀ náà ìtàn dáadáa táwọn náà ṣe ń bẹ̀ ló jẹ́ kájà àwọn èèyàn máa fi ànábì nìkan kí ń jẹ́ jagunjagun o òun nìkan kí Ọlọ́run ṣe ìṣẹ́gun ìsìláàmù fún òun lórí ni àwọn èèyàn wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n pọ̀ ẹni orin Ibúsọ́rí tí mo kọ pé tí wọ́n bá ní ànábì bá ní agbára pẹ̀lú àṣàbí rẹ̀ wọn òjò Búsọ́rí òjò orin òtútù tí ní àtànábì gan àtàṣàbí rẹ̀ bìrọ̀ bìhím àkàwéyà Ọlọ́run lágbára gbogbo wọn àbáǹjọ fọ́ kíra wọn lẹ́yìn nǹkan fi di nǹkan. Owó fáàrí tẹ́ fẹ́ máa ṣeun àákò ẹgbẹ̀rún tíra jáde fún yín tá lọ́pàá ń tàn fún yín pé àwọn bàbá òun ṣe tíra ìkan mo tíra àwọn ọ̀rọ̀ jágajàga nírú ọ̀rọ̀ báwọn ẹ̀kọ́ òwúlẹ̀ bí akọ́ ń bẹ́ sẹ́rù pé àbáwá Sheikh Adam gan ni akọ́ sí tíra ni
nílẹ̀ Yorùbá gan tí wọ́n ti ẹ̀ mú gan nílẹ̀ Yorùbá ní tọ́jẹ́ tíra Lárúbáwá èyí ń da akọ àfa àgbà kan fún yín mo ti bá yín pàìlì gbogbo ẹ̀ lẹ̀ tó yẹ pé òun lọ kọ́kọ́ ṣe tíra tẹ́yìn fáàrí tẹ́yìn ṣe pé bàbá wa ní ọkọ̀ ṣe tíra èyí ń da akọ wọn fún yín ẹ jẹ́ ká tú àwọn nǹkan wo ẹ jẹ́ ká tú nǹkan wo ẹ jẹ́ ká tú nǹkan lágbára gan wò lẹ́nu yín ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ jẹnu yín lọ pọ̀ ọ jẹnu yín lọ mo sì mọ èyí ìjà kọ̀kọ́ ọ̀rọ̀ tí ń kọ̀kọ́ sọ tí ń fi fa àwọn tó súnmọ́ yín mọ́kọ́ fà létí torí ọ̀rọ̀ ní bọ́rọ̀ bọ́ ní ìsìn ẹ bá tiẹ̀ pé èèyàn bá tiẹ̀ á sọ ọ̀rọ̀ tí ọ̀dà Sheikh Abdulbaki lọ́yẹ̀ kẹsàn tí ọ̀dà sí ẹ̀ tiẹ̀ ṣùgbọ́n tó dùn mí ni pé àwọn tó yẹ wọ́n wà láàyè nǹkan kí ẹ wà níbẹ̀ ni ó dá mi lójú pé bàbá wa mà sí ó dé Ramadan ní tó dá mi lójú ni wọ́n mà jọ sí yan bàbá wa máwọn bàbá tí wọ́n bí ẹ̀yìn àwọn ò lè sọ fún ọ̀rọ̀ bá ń la ìlàyé bàbá sàrà ní ẹ bá wà ní ààyè yẹn bàbá rí náà bàbá wa Sheikh Adamu rí náà ó tó lọ wàláì àwọn ẹni Ọlọ́run máa rí náà tó bá lè pé tí àtò lẹ́nu ní bá ń lọ ní kò lè bàjẹ́ kò lè rí bí ti ń rí yìí ẹni gbogbo kátikàti kájàkájà tẹ́ ń sọ lẹ́nu tẹ́rù bọ́rọ̀ lẹ́ ń sọ jáde ń burú ọ̀rọ̀ ránran lẹ́ ń sọ lẹ́nu àwọn òtún àwọn ọmọ tí á lẹ̀ wọ́n máa sọ ọ̀rọ̀ tí ọ̀dà ni tá a bá tún wọn lẹ̀ ẹrù pẹ́ lè lo mídíà tó wà ní ọ̀rọ̀ ń bẹ lẹ́nu tí a náà ẹ bá ń sọ̀tàn mí ìgbà lọ́nà rọ́bítọ̀ tí mo ẹ fèyàn ò lẹ̀ torí àfẹ́ kí nǹkan ó bàjẹ́ ni ṣe ẹ fẹ́ ká tú gbogbo rẹ̀ dálẹ̀ ni nǹkan ń bẹ lórí wa ìtẹ́sí ń béèrè pé tá a là fà ọ̀rọ̀ ń jẹnu yín lọ ó yé àwọn tó súnmọ́ bàbá pé Sheikh Abdulbaki kìí ṣe àfáà tí ẹnìkan lè fọwọ́rọ́ sẹ́yìn lójú ayé bàbá yín gan wọ́n kọjá ẹni tẹ́nìkan lè fọwọ́rọ́ sẹ́yìn ìtàtọ̀rọ̀ mọ́ yìí ń bẹ lọ́wọ́ mi o èyí ń sọ ti gbogbo ayé ọgbọ̀ tí ẹ fi máa ó dùn mí pọ̀ fún yín wàláì tàláì èyí tó sì ká ńlá jù ni pé àwọn ẹ̀yin gan ọ̀bá bàbá rìn pọ̀ ẹ̀ mọ́ ń pa bàbá tí ó bí yín gan ẹ̀ mọ́ ń pa àwọn pọ̀ jù tí wọ́n ti fẹ́ ẹ̀ mọ́ ń pa àwọn púpọ̀ ni wàláì ẹ̀ ní máa sọ tẹ́ǹsán tí n bá rí yín rí rọ́bìtọ̀ gẹ̀ ẹ̀ka péré tí mo rí yín bẹ̀rí nù ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò fi yé yín lè jẹ́ pé ìdásọ́rọ̀ àwọn àfáà gan ò yé yín ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn ò yé yín tó tún á yé ẹ ti ta gbogbo wọn dànù ìrìn tó kó bá yín jù nù mo wo kí ló fa gbogbo wàhálà ìjú tẹ́yọ̀ bá ti ní àwọn tí nǹkan yé lẹ́gbẹ̀ẹ́ irú ẹni bí ọmọ sí wàhálà nù ayé o ẹni irú wàhálà tẹ̀ ń ṣe ní ẹsẹ̀ tẹ̀ ń tì ìbẹsẹ̀ ní kátikàti tẹ̀ ń sọ sáyé ẹni gbogbo wóróworó tẹ̀ ń sọ ẹ má jẹ́ àbáyé kọwọ́ bọ̀ wàlọ́ọ̀hì mo fi ó kọ Ọlọ́run búra nǹkan ń bẹ lórí wa o a sì rí nàrí ń tọ́pọ̀ kódà ń tọ́ wà láàrin bàbá ni tí bàbá wálé ẹ má tún nǹkan ẹ jẹ́ àjọ rọra bá ọmọ báwọn ẹ̀yìn ńlá àkàrẹ̀ lèmi ó pè ẹ má wo bàbá wa yìí ẹ má wo bàbá yìí ràn o ẹ súnmọ́ o àrísù yẹn kèé ṣe tí wọn tó bá lè fi àrísù ti ẹni tó gbó kọ ti ẹn sórí ìbá dá pọ̀ ṣùgbọ́n orí ẹ ó kọ ẹni tó gbé orí mo sì ń tijú náà dì sí ẹ má jẹ́ kí n tí ì sọ̀rọ̀ ẹ má jẹ́ n sọ̀rọ̀ tó bá kí n sọ náà ìwọ̀n àsọ wallahi ìwọ̀n àsọ ẹ̀ ń gbé àgàn lódìdí tẹ kálukú ó ti ẹ̀ mọ bó ti mọ nǹkan ń bẹ o ẹ̀jẹ̀ àjókòó jẹ́ o ẹ̀jẹ̀ àjókòó jẹ́ gbogbo nǹkan sọ yẹ sọ̀rọ̀ o ẹ̀yin tẹ́ ẹ nílà àkàrẹ̀ ni kẹ́ ẹ súnmọ́ wọn ẹ súnmọ́ kẹ́ ẹ tètè bá sọ̀rọ̀ kẹ́ ẹ bá ń wò ibi tí wọ́n fẹ́ wọ̀ ń gá pọ̀ èèyàn máa pa àfa àwọn oníbẹ̀ ń wò sọ́mọ àlè ìlú ìlẹ́pẹ̀ àwa ni àwọn ò ní sọ̀rọ̀ ọmọ àlè ìlú ìlẹ́pẹ̀ àmọ́ fẹsẹ̀ rìn délùú orí la máa fi rìn débẹ̀ ìfẹ́ bá wa tẹ́ ń pa gan ọkọ̀ jẹ́ ẹnu yẹn ẹ̀ máa ń tẹ́ ń sọ gan wàláì ìmọ̀ oníkàwọn tó nílà àkàrẹ̀ inú kẹ́ wọn ó pé kẹ́ ẹ jókòó wọ́n fún yín ní ìsinmi inú ilé kẹ́ ẹ máa najú inú ilé wọ́n máa wá fún yín láwọn àbọ̀ inú ilé ẹ ní ẹ̀tọ́ kẹ́ ẹ tún máa wí nǹkan kan mọ́ wàláì torí ní tẹ́ǹsán àwọn ó ti kọjá làákàrẹ̀ tọ̀ nọ́mà gidi tẹ́mi kíyèsí nù làákàrẹ̀ tọ̀ bá nọ́mà tó dúró dáa kò ní máa wí gbogbo àwọn ọ̀rọ̀ kàtìkàtì báwọn wàláì ọ̀rọ̀ táyì sọ ní ẹ̀sìn àfáà wo ló wíró ẹ̀ àbámọ̀ inú ọ̀rọ̀ ṣẹ̀rí àtẹ̀yìn sọ àfáà wo ló wíró ẹ̀ tó pé Felix kan ló bá nàbí ìjókòó nínú kòtò ṣe ẹ̀gbọ́n kan àfáà kan sọ̀rọ̀ ẹ̀ bàbá wa gan Sheikh Adam kọ́lọ̀mbá ní kẹwọn sẹ́yìn ìgbọ́rú ọ̀rọ̀ kàtìkàtì bá ń lẹ́nu ìka tó ń bú bàbá tí ń pe tá a bá rà àfáà tó wíró eléyìí orí ẹ̀ ti gbálẹ̀ orí ẹ̀ ti dàrú wọ́n sì gbọ́rọ̀ bàbá wa ṣé kápẹ́ ń bú bàbá ni kápẹ́ yìí lẹ́yìn báyìí lẹ sílẹ̀kùn burúkú ńlẹ̀ tó fi jẹ́ pé àwọn ọmọ akéwù bàbá gẹ́gẹ́ ti ń bú bàbá tí wọ́n mọ̀ pé bàbá ti sọ àwọn ọ̀rọ̀ dá bàbá sọ̀rọ̀ orí ilẹ̀ àjọṣe eré ló sì wà láàrin àwọn àtàwọn òbí wa ṣùgbọ́n àmọ́ àwọn nǹkan míì náà o tẹ́ pé ìfẹ́ àti láàrin wọn ti dùn la fi gbàgbé ẹ má jẹ́ àtú o ẹ má jẹ́ àtú ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ẹ lè ti pé kẹ́ ẹ bá àfa ìsọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀
ẹ bá sọ̀rọ̀ kọ́ mọ̀ kọ́ bọ̀ alẹ́ nu èmi yẹ sọ máa relé lọ Mísíà ẹni sọ pé àìṣe èmi ríra mi pé wọn yẹ sọ máa relé lọ Mísíà ẹgbẹ̀rún tíra kò jáde fún ọ àwọn ọmọ tó ní ọ̀sán ọmọ gidi ọmọ àwo lọ́yẹjú ní ọmọ mo sì rẹ́rìn lẹ́yìn ọ̀bàdókò bá bá ẹnìkan rí yóò sì máa fi òṣùkú ẹni ó tó kú bàbá àwọn bí àwọn tí wọ́n jọ máa kéwù bàbá gan tí ẹ ti wá sọ́dọ̀ wa rí wọ́n mọ̀ pé nǹkan ju nǹkan lọ ọ̀rọ̀ jẹnu yín lọ gbogbo ẹ̀nà ní ọ̀rọ̀ jẹnu yín lọ mo sì bá ọmọ báwọn náà lógo Ọlọ́run ọ̀rọ̀ tó kù